bàbá Lágége, bàbá wa Lágbàjì, bàbá wa Kéwúyẹmí, bàbá wa ní bàbá wa ní Sòrò, bàbá wa Bèyímásà, oníwàsí àgbáyé, gbogbo wọn pátá olóríire àfa àtàràyè ṣàdúrà fún. àfa mi ni. ó dáná àfa mi kọ́ wàláhì mi ò àfọ̀tí lọ́sẹ̀. àfa mi kọ́ wàláhì mi ò olórí ibú àfa àtàràyè ṣe pé fún. àfa mi kọ́ àfọ̀tí lọ́sẹ̀. àfa àti tó ń sẹ́fà. àfa àti tó ń sáwó. àfa oníjìbìtì. àfa gbọ́mọgbọ́mọ. àfa gẹ́rígẹ́rí. àfa húkúhúkú. àfa àti ń ta yahoo. àfa àti ń lọ sókà. àfa àti ń lọ sókà. olórí ibú àfa àtàràyè ṣe pé fún àfa mi kọ́ o. àmín. àmín. bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀ akíwọn. bàbá wa ìmáàmù Màlẹ́ akíwọn. bàbá wa ìmáàmù Gàmbàrí akíwọn. àfa wa Jánásì àgbà akíwọn. mọ̀fásírù àgbà kínní akíwọn. tèmi náà ń jẹ́ mọ̀fásírù àgbà kejì. lẹ́yìn náà àwọn bàbá wa Balógun mẹ́rẹ̀ẹ̀rin akíwọn. bàbá wa nídìí àpẹ́ akíwọn. bàbá wa Gàlájì Màngèrí akíwọn. bàbá wa eye wa kárí gbogbo àwọn àlàrí Ọlọ́run nílọrin yányán akí Excellency wa gómìnà wa ní Kwara State Dr. Alhaji Abdulfatai Ahmed Megidan Kwara. lẹ́yìn náà akí SSG wa Dr. Gold àwa kí gbogbo tí ń jẹ́ Ìlọrin látòkè délẹ̀. lẹ́yìn náà mo kí àwọn ìlàrí Ọlọ́run tó wà níbí kọ́dà bó ṣe ká àwọn bàbá wa lẹ́dẹ̀ wọ́n ti dìde àwọn bàbá wa Ọlọ́fà iná àti Abídògún àwọn alájì wa pẹ́spẹ́s alájì wa sílé bọ́gà ọ̀rọ̀ yìí ò ní dàrú wájú Ọlọ́run. lẹ́yìn náà gbogbo ẹ̀yin ìyá níjòkó la kí alájà wa Mamade olóúnjẹ ìdùnnú alájà wa Tawakalitu Sọlá Agakabi àti ìyàwó Dr. Balógun ó fi kárí gbogbo ẹ̀yin ìyá rẹ̀ tó wà ń bí mamadakọ yín lọ́kọ̀ọ̀kan o àlejò ló sojú ààrẹ ìdíjígà olójú wọn sálẹ̀. lẹ́yìn náà akí àwọn olóyè wa láti Sàó àtàwọn olóyè wa níjòkó nàbà kan náà gbogbo yín la kí khalifa wa láti Jimba Ọlọ́run má jẹ́ kó rẹ̀ ọ́ dàrú láíláí ẹ bá ń sàmì ẹ má gbé àti òsì ń jòkó ẹ sàmì àwọn ìdàtọ́ lọ́wọ́n ní ìbàjẹ́ ìmáàmù wa lẹ́yìn ń kọrin akínyín púpọ̀. lẹ́yìn náà mo wá kí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Alhaji Abdulrasheed Alárafátì Ọ̀kọ́mà Alhaji Abdulrasheed Abdulyaqeen Alárafátì Ọ̀kọ́mà àti Bọ́lá Olójòkú àti Alhaji Babátúndé Bólúdé ọmọ Nágún Akínwọ̀n Abọ́lájí Gàlàjímọ̀ olóní òfò ní Akínwọ̀n alájà jẹ́jẹ́ láyé Àṣàbí Akínwọ̀n náà mo wá kí gbogbo ẹ̀yin bọ̀háyà tí wọ́n pè wá bí ilé nìyí tọ́lọ̀ ń gbà láàyè lọ́kọ̀ọ̀kan inú ìlú ọ̀rọ̀ yóò ní dàrú wájú Ọlọ́run. àmín. àwọn àfáà tó kọ́ wa lálùkùránì. àwọn náà lọ̀rọ̀ kan ìṣẹ́jú wọ ọ̀pọ̀ nbí tá a wà yìí. àwọn bàbá tó kọ́ ní ìlèmí. tí wọ́n sọ wá di ẹni pé wá kọ́ wá sọ̀rọ̀. àwọn àfáà tó yà kó ní àgbákò ayé. wọ́n ní kọ́lọ́ wọn gbàgbé lórí kádàrá. wọ́n já apàtì kó nọ́ mi èpè. àmọ́ ń tọ́ ọkọ lé wọn lérí. wọ́n fi wá sàní lọ lè pè wọ́n làbẹ́ kọ́ wá sọ̀rọ̀. wọ́n àti wàjọ yọrí lórí wọn ni. bàbá alájà àgbà tán tó bí hàn. rahimahumullah. bàbá alágége àtàn tó bí hàn. rahimahumullah. bàbá àgbàlagbàjì àtàn tó bí hàn. rahimahumullah. bàbá oníwàṣẹ àgbáyé àtàn tó bí hàn. rahimahumullah. àfa àgbà tajìlẹ̀ adabi àfa àgbà tajìlẹ̀ mọ́mìnì àfa àgbà tajìlẹ̀ arifina àfa àgbà tajìlẹ̀ mọ́ntàkínà bàbá ń sọ̀rọ̀ bàbá mẹ́másà bàbá wa bàdéǹdè àfa wa bùbé bàbá wa sukuti àfa àgálẹ̀ aláya àfọ̀kẹ́ gbàkátà àfẹ́ ẹlẹ́ha àfa àdé ayùn rẹ̀ rahimahumullah. bàbá wa alábìnrin òkèlélè àfọ̀nkíjìpá àfọ̀ olóṣùn àfọ̀ òde bàbá ta bàbá wa ń lè bá kínní
bàbá wa àgbà kùnbúrí ń kàràtú àfa wa àgbà ń dára bí àfa wa àgbà ń yèrèfù bàbá àgbà ní gbódòfù sọtàfù màlẹ́fù kódìjìfù nuwankófù yèrèfù bàbá àgbà ń sàlẹ̀ kòtò sàlẹ̀ jẹ̀rà sàlẹ̀ àkànní sàlẹ̀ àṣà sàlẹ̀ kókò sàlẹ̀ gúnníyà. rahimahumullah. Kálíbù àwọn ìlàrí ọlọ́run tí wọ́n sùn sí látàn tó lọ sùn sẹ́yìn odi ọ̀tún kí ọ̀tún gẹ ọ̀tún yọnu ọlọ́run ọ̀tún àánú ọlọ́run àforíjì ọlọ́run ẹ̀yin abẹ́ ìfọkànbalẹ̀ àdúró tí èyí ò ní ìbàjẹ́ ọlọ́run bá fi kún fáwọn àfa. àmín. ọlọ́run má ṣe wá ní tàǹbóló níta ń bolo. ẹni tí ọmọ ẹbí abẹ́lẹ̀ àná lè àná. bí tàǹbóló bá gbà ń sọ yóò tún gbà pátá. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. ọ̀pọ̀ pẹ́ dúdú fọba tó ní wá ọ̀pọ̀ àṣàlátù fún muhammadu àlékún ìkẹ́ fáwọn tá ló mọ̀ wọ́n. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn ojú ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. bọ́lọ́hún bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n àjàjà kò fún mi lẹ́gbẹ̀rún ọkàn. àpọ́nlé àfàá mi ni mo sì máa ṣe. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn sójà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ ẹyẹ ò lẹ́sàn tí ó sàn yá rẹ̀. kọ́dàgbà kó fò lọ sóhun lẹ́sẹ̀ yẹ. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn ojú ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. bẹ́ẹ̀ rẹ̀ jẹun tán àṣẹ̀nà mi. ọ̀rọ̀ yìí. àṣẹnumírí bàdí ẹ̀jẹ̀ òǹtà fẹnunulẹ̀ kọ́ ọlọ́run máa ṣe wọ́n lálẹ́ mórí. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. kàmọ́lì ṣe èrè dìde ayé ádámà ṣe orílẹ̀ ayé àbúrò àjíṣe orílẹ̀ ayé alọ́ọ̀dì tí látà bọ̀ ti bọ̀. gbogbo ẹ̀ ló sì yọ lára àwọn ọmọ. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. ọmọ wa rí àbí wọ́n ti sẹ̀ tẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní dàrú. ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. bẹ́ẹ̀ rẹ̀ jẹun tán àṣẹ̀nà mi rí. ọ̀rọ̀ yìí. àṣẹnumírí bàdí ẹ̀jẹ̀ òǹtà fẹnunulẹ̀ kọ́ ọlọ́run máa ṣe wọ́n lálẹ́ wọn. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. kábíyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. ẹni bá lo owó tí fi ń tọrẹ àwọn bẹ̀bẹ̀ kó owó àwọn sí kó owó àwọn sí ohun tí ó bá lè ná bọ́ bá lè tán tán. ọlọ́run ló ṣe wọ́n ní gbini. Alhaji pẹ́sipẹ́sì kábíyàn sójú ọ́físà ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. mo lọ́wọ́ ahun káró ní ọmọ àlè tọ́jú ìyá pẹ̀lú bàbá. ọmọ àlè fẹ́mu kọ́ òmìnira gúlì. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. Ọlọ́run gbà yìí. kábíyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. mo lọ́wọ́ ahun káró ní ọmọ àlè tọ́jú ìyá pẹ̀lú bàbá. ọmọ àlè fẹ́mu kọ́ òmìnira kú ìyá ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. kábíyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. gbogbo ohun tó ṣe mí. ó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí ń dorí ẹ̀dá kodò kó ní kúlẹ̀ yìí Àfàbí. olúwa bá fẹ́ ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. kábíyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. ẹni bá lo owó tí fi ń tọrẹ àwọn bẹ̀rẹ̀ kó òun sì máa pọ̀ sí àwọn tí ó bá lè ná bọ́ bá lè tọ̀tọ̀ ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. kábíyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. gbogbo ohun tí mo ní tọ́jú mi lójú àwọn ọ̀ṣọ́ tààrà ayé fi hùn pé mi
kí n má fọwọ́ mi báwọn ṣe kú ọmọ. ọlọ́run ló ṣe wọ́n ní gbìdígbìdí. ọlọ́run dùgbẹ́ fún yín. kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. Ògbóni tí a fẹ́. owó lọ́jẹ́ má torí ìwà ọmọ nàbí Ádámọ̀ bí wọ́n bá béèrè owó tọ́ ni. ọwọ́ ló ní mọ̀ràn mágẹ́nà bá ń sá. ọlọ́run ló ṣe wọ́n ní gbìdígbìdí. Sayida Fatima. kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. kúlùwà láwọn odidi kan àwọn àfáàní bá kí fún kọ́ dáa ọ̀rọ̀ rí onídàánú wájú ọlọ́run ọtún kí ọtún kí ọtún yọnu ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run ọlọ́yin afẹ́ ẹlẹ́fọkànbalẹ̀ àdúró tí ìdádẹ́ yìí ò ní bàjẹ́ ọlọ́run àfikún fáwọn afá gbogbo ẹ̀dẹ́ yìí yẹ Kùránì sí lára wa ẹ̀ ní makọ̀rọ̀ sí ibú láíláí bisimilahi qul huwallah. bisimilahi rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àmín. ọlọ́run mọ́sàájà sọ dáadáa. àmín. ọlọ́run kò sí àpẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. májà ṣubú ọlọ́run. àmín. Where are we going in this country? èyí tí ọmọ ajá kọ́lé wá sí wa ní lónìí ibo là ń lọ lórílẹ̀‐èdè yìí. lórílẹ̀‐èdè yìí níbo là ń lọ. ibo gan là ń lọ. subhanallah. walhamdulillah ọ̀rọ̀ ńláńlá la fẹ́ wọnú ẹ̀ yìí ibo là ń lọ. We came from frying pan to fire. akramakumul karim. kí ló dé torí bẹ́ẹ̀? Where are we going in this country? níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí ibo là ń lọ gan. asáwà nù mọ́tò àsádàkẹ́ bẹ̀ ni. masha allah. ọmọ ìyá mi ní Nàìjíríà kálukú náà ní gbọ́n tẹ̀ ń wí yìí. kí lára àwọn olórí wa lórílẹ̀‐èdè kí ni wọ́n ń ṣe? gbogbo wọn bọ wọn bọ kí ni iṣẹ́ wọn lọ́hùn. kí lára wọn kí ni wọ́n rà bọ̀? kí ni wọ́n ń ra bọ́ bàbá ọmọ àtìrò tó lọ́wọ́ ra bàtà fún ìyàwó ni ọ̀rọ̀ ní ọ̀gbọ́. bẹ́ẹ̀ni. gbogbo ayé lẹ pariwo fún pé ẹ máa change. change. akramakumullah. gbogbo kálukú ló dùn máa ń gbà á láchẹ́ǹjì bó ṣe wá dìgbà níjẹ́ yìí ò yé mi mọ́. akramakumullah. ẹ dákun kí lórí tẹ gba pílò lérí ọmọ Nàìjíríà kí a máa fi rọrí mọ́ ẹ wá sùsù ká nẹ́sí wa ń pàkọ́ èdè a máa gbórílé náà. Where are we going in this country? àṣìlérí gbé kú ọ̀nbẹ gbogbo orí ló jiná tán yìí. wọ́n ìtorí bẹ́ẹ̀. akramakumullah. kí ló fà á tẹ̀ rí bẹ́ẹ̀ kí la fà dé bẹ́ẹ̀ nì kí la ṣe fún yín wọ́n ṣe yẹn lóore la ṣe yín lóore ni. subhanallah. ẹ bá bí president wa lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀. pé where are we going in this country? níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí asáàrí ìlú bòmí náà tí wọ́n ń gbádùn dì sí. bẹ́ẹ̀ni. ẹ̀yin governors wa ní Nàìjíríà where are we going in this country? níbo là ń lọ tọ́rọ yìí náà sáwà ń bẹ̀ lọ́wájú bẹ̀ lẹ́yìn ẹ sáwà lójú kan náà. ẹ̀yin senators ní Nàìjíríà where are we going in this country? níbo là ń lọ tá ní ẹ̀ lébọ̀ ẹ̀ bọ́. ẹ̀yin àfáà lórílẹ̀‐èdè Nàìjíríà where are we going in this country? níbo là ń lọ ẹ̀yin àfáà náà ẹ̀yin pásítọ̀ kò yọ yín lẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin pastors ní Nàìjíríà where are we going in this country? kọ́dà kọ̀ yà àwọn ológun náà lẹ̀ tọ́rọ àmẹ́ẹ̀ta náà dájọ́ ń dàrú. ẹ̀yin elégbòogi where are we going in this country? níbo là ń lọ. oníṣẹ́ ọwọ́ ìníṣòwò ní Nàìjíríà where are we going in this country? ọlọ́pàá kọ́sítọ́ọ̀mù àti sọ́jà ń bọ̀. ọlọ́pàá sọ́jà májámájá custom síkúkúrú dìfẹ́ǹsì vigilante where are we going in this country? níbo là ń lọ la ilaha lórílẹ̀‐èdè yìí. illallah. ẹ̀yin oníṣòwò kátàkárà ẹ̀yin onímọ́tò ẹ̀yin ọlọ́kadà where are we going in this country? ọ̀dà wẹ́dà bọ̀dà bíríkì làwọn. ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin kọrinkọrin ẹ̀yin pèdèpèdè where are we going in this country? níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí. mo là ń lọ níbo là ń lọ o. gbogbo alẹ́ kan náà ká bira wa àmọ́ bí a ń lọ. mo là ń lọ ọlọ́run sògo là ń lọ àbí sùúrù lérè mo là ń lọ lórílẹ̀‐èdè yẹn jọ níbo là ń lọ. afọmọ Nàìjíríà lẹ̀ sórí ebi ebi ń pa ọmọ Nàìjíríà o. afẹ́yẹnjú tí ò ṣe é yẹnjú afẹ́fà tí ò ṣe é fà abẹ́bá tí ò ṣe é fà bàbá. ẹ gbàgbé kọ́lọ̀ ní kọ̀ǹtúrà ayé ni ọlọ́run gángan ní la kèsè ilaha yẹn. illallah. ọlọ́run ní kọ̀ǹtúrà ayé kèsè yẹn ìpè yẹn ọ̀ka. ara ni ọmọ Nàìjíríà kọjá ọ̀tẹ̀ tẹ́ ń di káàkiri yìí ọ̀tẹ̀ lélẹ́yìí ẹ̀ tún Nàìjíríà ṣe ẹ dáná tẹ̀ mọ́ níwọ̀n. ọ̀tẹ̀lẹ̀ ń dá yìí à nídìí gbogbo rárá yìí. eléyìí tẹ̀ ń ṣe yí ọkàn wá. ebi ń pa àwọn akramakumullah. èèyàn ebi ń pa ayé. ìyà ń jẹ àwọn èèyàn. àwọn èèyàn orílẹ̀ èwe lọ mọ́. wọ́n ò rọrùn sùn mọ́. wọ́n ń gbé ní Nàìjíríà tá a níjọba
and in security we have a lot of securities. security pọ̀ gan síbẹ̀síbẹ̀. wọ́n ń gbéyàn àgbégbé wọ́n ń pààyàn àpagbé má bá gbẹ̀yìn wa ní ẹ̀sọ́ ń tọ́ ọlọ́pàá. wọ́n ń bepo jẹ́ àbájẹ́gbé wọ́n bàjẹ́ gbé. wọ́n ń ba gáàsì jẹ́ àbájẹ́gbé tí ọ̀sẹ̀ ni tí ó mú wọn sí. àbá yìí wọ́n ń baná jẹ́ àbájẹ́gbé ta ni ó mú wọn sí bàbá. and we have a lot of securities. láwọn security tó pọ̀ bàbá. Where are we going this country? community náà tó dìde ládùúgbò kọ̀ọ̀kan. La ilaha illallah. Where are we going this country? a ní mo là ń lọ lórílẹ̀‐èdè yìí. mo bí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ mo là ń lọ gan àmọ́ bí a dá yín lóhùn. mo là ń lọ asáwọ̀ à ń bẹ̀ dé. ọ̀pọ̀lọpọ̀ àwọn ajásá ìpè lọ́pọlọ àwọn ń tẹ̀lé àwọn ọlọ́tẹ̀ àwọn ọlọ́tẹ̀. Subhan- à ń tẹ̀lé àwọn dèdèrè àwọn òpònú. àwọn dèdèrè àwọn so ẹgbẹ́ àwọn nàgbàrà àwọn tó ń fi wá ṣe politics in Nigeria òṣèlú làwọn ń fi á ṣe. wọ́n là ń jà fún corruption wọ́n fi play politics Akramakumullah. they are doing politics they are doing rubbish they are doing nonsense. àbákò nípa yín. nípa yín pẹ̀lú ògùn Ọlọ́run. Àmín. ẹ tún máa sọ sí ẹ sọ. Àmín. Àmín. not their fault kì í ṣẹ̀bi wọn ẹbí wọn kọ́ bàbá àwa la gbẹ́ wọn lé. a rí wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbá a rí wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ a rí wọn bàbá. ipò ọmọ lẹ́lẹ̀ ní ẹ̀wọ̀n ṣe gbé sórí ẹni. bẹ́ẹ̀ bá gbọ́ ọmọ lẹ́lẹ̀ sórí ẹni yóò yí bọ́. níbo la ń lọ Nàìjíríà yìí where are we going in this country. Akramakumullah. ẹlẹ́wọ̀n mẹ́lẹ́ ọmọ Nàìjíríà ẹ gbà á ẹ kó ìjọba mú ẹ pín ẹ tó lọ yá mi lórílẹ̀ China fún kíni sani ẹ wá dájọ́ fún wa ni. fún kíni for what. bẹ́ẹ̀ bá sá dájọ́ àkájọ náà ni. ẹ̀kọ́ bọ́jẹ́tì ẹ àrójútu ẹ̀ ká ẹ ká. ẹ release everything kí ló dé. ẹ release allocation àṣẹyìn tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀. everything ẹ dẹ̀ hold everything. àwọn tí ó wọ sí òrìṣẹ́ wọ. ẹlẹ́ngbà ẹ̀ níjà fún corruption kí ló ń gbàgbé corruption. èmi La àwọn ilaha náà illallah. ta ni jà fún corruption gbogbo yín jẹ́ corrupt. ẹ̀yin gan corruption táwọn èèyàn kó pé báyẹn pàṣírí yóò ti tú. ta ni bẹ́ẹ̀ jẹ́ corrupt Nàìjíríà yìí èmi àwa mọ̀ bọ́ọ̀tì aláàfáà tán ni corrupt àbá gan kọ́ ṣáájú bọ́ọ̀tì àwọn pastors tán ni corrupt àwọn sì kejì. bọ́ọ̀tì àwọn oníṣòwò tán ni corrupt àwọn ológun àwọn oníṣòwò tán ni corrupt tani corrupt. àwọn elégbòogi tán ni corrupt kò sí gómìnà òun náà corrupt kò sí president àná president jẹ ta ti jẹ ojú àti bá president bọ Nàìjíríà àwọn òun náà corrupt kò sí ìjọ corrupt bàbá kájúkú fojú fo. senator òun náà corrupt à ń fojú fo ni. Akramakumullah. kọ́ra kánsẹ́lọ̀ ń tòsí yàn yín class monitor. ọlọ́mọba kí baba tó dé ìdí àgbọn jẹnẹrẹ baba tó dé ìdí àgbọn náà sọdún kẹ́ Àmín. ó ti sọnù àwọn àsọlẹ̀ onítẹ̀bá fẹ́ kó lè di Nàìjíríà ọ̀dà gbogbo àwọn táwọn pè lásájú ẹ̀ káwọn bìkẹ́ wá bọ́ǹbù àwọn káwọn kúlẹ̀ kan náà Ìhín. báyà báyà lè kúlẹ̀ kan náà Nàìjíríà ó sì gbádùn. nàìjíríà ó sì La gbádùn ilaha illallah. àmọ́ èkú wọn ní dààmú ayé yìí o Where are we going in this country. àgékù ejò máa dàyàn láàmú náà ni. èmi kálukú wá fi sí ìwọ̀n ń gun kálukú báyìí. nkun kálukú. wọ́n máa ń tara kálí ìfúsáàdà wàlbágìyà lílì wàrà. Wa man taraka al-ifsada. ẹ̀yin ìjọba Nàìjíríà Wal-bagya lil-wara. má dàlà. Wa yarda bima a'tahu rabbi minan ni'ami. all right. ya'ish amina fi an-nasi. samata mukriman. Wa ya'ti ma yarda min Allahi bil-karam. wa man taraka ìfúsáàdà. Wa man taraka al-ifsada. ẹ bá a sọ fún pírẹsidẹ̀ntì Nàìjíríà ẹni ọba yẹn lè fi bàjẹ́ lẹ̀. Wa man taraka al-ifsada. bẹ́ẹ̀ bá lè fi pọ́lítíìsì lẹ̀. Wa man taraka al-ifsada. bẹ́ẹ̀ bá lè kó àfáàyí bẹ́ẹ̀ bá lè gbé kèéta kó lẹ̀. Wa man taraka al-ifsada. gbogbo àwọn senators ẹ kó ń bẹ à ń play wa Nàìjíríà ẹ kó ń Wa bẹ. man taraka al-ifsada. gbogbo ẹ̀yin gọ́fúnẹ̀sì wa ẹ kó ń bẹ à ń play wa Nàìjíríà. Wa man taraka al-ifsada. ẹ̀yin honourable both federal and the state Ya, baba. both federal honourable and the state honourable. ẹ yé play wa náà. àfáàyí baba. bẹ́ẹ̀ bá fi à ń play ọmọ Nàìjíríà lẹ̀. bá fi Wa ilẹ̀. man taraka al-ifsada. gbogbo ikọ̀sẹ́ ni ọ̀dà ni gbogbo ilẹ̀ bàjẹ́ kan ọ̀sẹ́ni lẹ̀. náà ṣe Wa man àbẹ̀tẹ̀ taraka al-ifsada. bẹ́ẹ̀ bá dùkú gbọ́dọ̀ àdá tẹ̀ ń bá kẹ̀kẹ́ bá. Wal-bagya lil-wara. à ń dìtẹ̀ à ń tẹ̀gẹ̀ tẹ̀ bá pati. Wal-bagya lil-wara. ẹ̀yin lẹ́ ń pípò ní àbọ́lọ́hún. ibẹ̀ ni ọba wọlọ́ ní gbé bẹ́ẹ̀. ẹgbẹ́ kó lẹ́rù màmá lè kàlí mólíkì ni. tó tẹ̀lé mọ́lìkà máa ń tó tẹ̀lé mólíkà máa ń tẹ̀sà. wọ́n tàn sí wòlé mẹ́kà mi máa ń tẹ̀sà. kí gbogbo Ìlọrin ó kán gbogbo Ìlọrin kọ́mọ̀sẹ̀ kẹ̀nìkẹ́ gbogbo Kwara kún ó dìtẹ̀ parí. gbogbo Nàìjíríà wọ́n dìtẹ̀ parí. ẹni tọ́lọ̀ ń bá lọ́wọ́ ní yọ kò ní yọ. La ilaha illallah. ẹni tọ́lọ̀ ń bá sì lọ́wọ́ gbé kò yóò gbé rẹ̀ ni. ẹni tọ́lọ̀ lọ́wọ́ ní gbé kò ní gbé. kò ní gbé náà ẹ ni. pa yóò ti ẹ tún Nàìjíríà Wa ṣe. man taraka al-ifsada.
kò sí báàgì yàlí ìwàrà. ẹ ti gbé kò sí gbénu. wàlí báàgì yàlí ìwàrà. ẹ ti fi kò sí fínú. wàlí báàgì yàlí ìwàrà. ẹ fọ̀ tẹ́lẹ̀ ẹ máa bá Nàìjíríà lọ. wàlí báàgì yàlí ìwàrà. ẹ pátì ẹ máa bá Nàìjíríà lọ. wàlí báàgì yàlí ìwàrà. akérèdé òun lọ́dà rẹ̀ ni. wàlí báàgì yàlí ìwàrà. ẹ wọ́n ń play wá Nàìjíríà ẹ ń play wá Nàìjíríà ẹlẹ́mẹ́nìkan fún wrong declaration of asset ẹ̀mẹ́nìkan fún wrong declaration of asset ẹ wọ́n lọ lè sọ̀rọ̀ petition ẹ wọ́n kẹ́ wọ́n ń play Nàìjíríà ẹsẹ̀ Nàìjíríà di Mario ẹ ń play wa gbogbo yín pátá lẹ́ pàdé pẹ̀lú ọ̀rọ̀. ẹnu Ọlọ́run. ọmọ tẹ̀rẹ̀ kàlí ìfúsẹ́. wàlí báàgì yàlí ìwàrà. ìjọba Nàìjíríà ọdún méjì náà ni ìjọba Nàìjíríà ọdún méjì náà ni ọdún méjì àkọ́kọ́ òun náà ni. ọdún méjì ni kì í sọ ọdún mẹ́rin ọdún méjì ni ọdún méjì náà ni. gbogbo ntẹ bá tiri ṣe fá tọmọ fi dọdún méjì ẹ ń gbẹ lọ́dún ẹlẹ́kẹta kàmpé bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ campaign. ń dọdún ẹlẹ́kẹrin láti dìbò mí akẹgbẹ́ nìkan ṣe nu. inú ọdún méjì nísìnyí tọ́ba di May 29 next month a waste ọdún kan rọ́ọ̀fù èyí ń lọnu tí ò wúlò bẹ́ẹ̀ nìkan kan. ẹ rọ́bìṣì ọdún kan láì ní kankan ṣe ẹsùn sáwà ń bẹ́. àfọ̀tẹ́ àfẹ̀gàn àfẹ̀rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ọmọ tẹ̀rẹ̀ kàlí ìfúsẹ́. ẹsẹ̀ tí Nàìjíríà ò ní rọ́ọ̀fù kí ló dé tí ò ní bàjẹ́ wàlí báàgì yàlí ìwàrà. àwọn olórí wa náà àwọn àwo ni náà àwọn tọrọ fún náà lágbẹ́lẹ̀. àwọn tó rọ́ọ̀fù àwọn tó dọ̀tí àwọn ni wọ́n ń so lórí ẹgbẹ́ àwọn náà ń darí ẹ̀ tiẹ̀ wọ́n ń kọ̀ntró ẹgbẹ́ àwọn olè àwọn bàràyí àwọn ń bàjẹ́ àwọn olóòórùn àwọn ọmọ olóòórùn. ọmọ tẹ̀rẹ̀ kàlí ìfúsẹ́. ẹ̀ wọ́n ní Nàìjíríà ò ní rùn. wàlí báàgì yàlí ìwàrà. ẹni yóò tọ́ba yẹn lè fi bàjẹ́ lẹ̀. wàlí báàgì yàlí ìwàrà. à ń tẹ̀ gan-an ni tẹ́ ẹ bá pati. wáyé rúbọ. bímọ àtọ́ òrọ̀ bí. ní àná. tí kálukú lọ dunu sí ntọ́lọ̀ ń bá ṣe fún ntọ́lọ̀ ń ṣe fún ọ kálukú lọ dunu sí jẹ. yẹ̀ẹ́sì àmìnà fi nàásì. a máa gbádùn Nàìjíríà yìí a máa gbádùn Nàìjíríà. yẹ̀ẹ́sì àmìnà fi nàásì. ẹ̀rọ bá ṣe bẹ́ẹ̀ yọ gbádùn Nàìjíríà yìí. tàmátàmú kiri ma. yọ Ọlọ́run ó tún máa daṣọ àpọ́nlé bò ní. wáyà àti ì. Ma- máa yẹ yàtọ̀ mi náà láàyè mi lẹ́kẹ́rẹ́ mi. ń gbẹ̀lá lọ níbo la ń lọ. ń gbẹ̀lá lọ Nàìjíríà where are we going in this country. níbo la ń lọ lórílẹ̀‐èdè yìí. ó ti wáyé wa sí. níbi àti lọ́nu. ìjọ tí pírẹsidẹ̀ntì wa gba tán búra fún pírẹsidẹ̀ntì wa tán ń gbà wọn kọ́kọ́ first speech wọn tí wọ́n ní wọ́n kọ̀ ká. wọ́n ní I belong to everybody I'm not belong to nobody. ó ti wáyé wa pé ibi ẹ belong sí àti rí. àṣírí ìbẹ̀rù ti tú. I belong to everybody. àṣẹ ìpalówì ni ẹ máa tẹ belong sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ni. ẹ belong sọ́dọ̀ àwọn ọlọ́tẹ̀ àwọn yẹn bàjẹ́ àwọn oníkèéta. àbẹ́ ẹ̀kọ́ bàbá I'm not belong to anybody nobody àti wàá mọ bí ẹ ń lọ. àmọ́ bí tẹ́ belong sí bẹ́ẹ̀ni. àbẹ́ ẹ̀kọ́ ó ti yé wa sí àmọ́ tàwọn tẹ́ àmọ́ àwọn dẹ̀dẹ̀rìn tá a bí lọrin àwọn tí nǹkan kan ò bí àwọn ọ̀dẹ̀. gbogbo ẹni tó bá ti nàka pé kí ìlú tó bàjẹ́ nípa kó tó bàjẹ́ fọmọ ìlú wa ìlérí ibú ọmọ àlè ìlú ọ̀hún ni ọmọ àlelu ọ̀hún ni bàbá. ọmọ àlè ìlú ọ̀hún ni kò ní bàbá. àfa yìí Bàbá. àwọn ọmọ àlè ìlú wa ni. ọmọ tẹ̀rẹ̀ kàlí ìfúsẹ́. wàlí báàgì yàlí ìwàrà. àwọn ọmọ àlè ìlú wa náà mọ̀ pé kí lọ́ọ́ bàjẹ́ ọmọ tí ò serious. alájáde sọ wọlé ọlọ́wọ̀n ní lálà sí yìí yọ ọmọ ọ̀rọ̀ rún sí insha allah. máa yàrá dọ́ọ̀bì náà. láàyè mi lẹ́kẹ́rẹ́ mi. ẹ̀yin president Nàìjíríà àti vice rẹ̀ ẹ̀yin senator ẹ̀yin honourable nílé àti lóde where are we going in this country. níbo la ń lọ o. àti waste ọdún kan po ọdún kan ti bàjẹ́ ọ̀tọ̀ ní ta ní ẹ̀sìn ọ̀tọ̀ ní ọkọ̀ ọdún kan ẹ fẹ́ ṣiná láàrin ọdún kan ẹ fẹ́ ṣomi láàrin ọdún kan ẹ fẹ́ ṣe ọ̀nà láàrin ọdún kan ẹ fẹ́ ṣe àlàáfíà láàrin ọdún kan ẹ fẹ́ bọ́ ìyà kúrò lọ́rùn ọmọ Nàìjíríà láàrin ọdún kan ọmọ yẹ̀yẹ́ gbogbo yín where are we going Allah. where are we going níbo la ń lọ. kí ló dé ẹ wá sọ Nàìjíríà di Mario ẹ play wa ẹ wá ń play wa lẹ́yìn ìgbà ìṣe wa bó ti wù yín ẹ̀ tó ń kówó lọ lé yín. àfa ẹ tó ẹ ń play wa tani ẹ sọ lẹ́nu yín kò sí. gbogbo yín lólè ó jìbìtì ọjà nǹkan rìbìtì sẹ́nu ká ló ń gbogbo yín kí la máa àbí kí la fọ́ bonu sí nísìn. kọ́ ẹ lẹ́nu kaba tó àwọn nílà káyì. àwọn ọ̀jọ̀gbọ́n tẹ́lẹ̀ wọ́n pé wọ́n nílà káyì gan. wọn mọ̀njára sábà ní iye tí a sì náà fi mi nà nọ́ọ̀sì tó ẹni tí máa ń jòkó ti ìran mẹ́jọ nínú àwọn èèyàn tí bá máa sábà kọ́ máa jòkó tàwọn mẹ́jọ ìran mẹ́jọ nínú àwọn èèyàn zada Allahu thamani yàtà ṣìyà Ọlọ́run lékún ní nǹkan mẹ́jọ yóò lékún ní nǹkan mẹ́jọ bẹ́ẹ̀ yẹn bá ti lè jòkó lé àwọn mẹ́jọ. tẹ́ ń bá ti ń jòkó tàwọn ìran ó mẹ́jọ sì lékún ní nǹkan mẹ́jọ. akramakumullah. alákọ̀ọ́kọ́ náà mọ̀njára sábà agniya àwọn ọlọ́rọ̀ mi. ẹni bá ti ń jòkó pẹ̀lú àwọn olówó àwọn olówó. báwọn làwọn bá ń jòkó tì àwọn tọ́lọ̀ mú. zada Allahu hubba dunya wa raghbata fiha la ilaha illallah. Ọlọ́run ó sì lékún ní àfa yìí yóò lé ìfẹ́ ayé kún lára ìfẹ́ ayé yóò lékún láyà rẹ̀
àti ìmọ̀ sojú kòkòrò. bàbá yìí ó ní iye wọn ní yìí. àwọn tí ń bá ṣe ni wọn náà fẹ́ ní ọfẹ́ ní torí àwọn tí ń bá ṣe torí àwọn tí ń jòkó tì. ẹni bá ti sábà kọ́ máa jòkó tì àwọn olówó yóò sì máa lékún nífẹ̀ẹ́ ayé. wọn máa ń jẹ́ rasa máa lè fukọ̀ra ẹni máa ń jòkó pẹ̀lú àwọn tálíkà zada ulawu shukura wa ridọ bi kismatillahi ta'ala. Ọlọ́run wọn lékún ní ìmọ̀ dúpẹ́ fọlọ́run yóò tún ma wòye òkè mo jọ àwọn eléyìí lọ mo jọ àwọn eléyìí lọ yóò sì mọ ìyọnu sí dídí ntọ́lọ̀ ń bá pé fún. àwọn tẹ́ ń jẹ́ òkúta ọ̀jẹ̀ wọlé. kọjá ẹ wọlé kọjá ẹ mọ̀ báyìí náà dáa. màá ń jẹ́ lásán máa solitọ́ ni ẹni máa ń jẹ́ òkúta àwọn ọlọ́lá ń jẹ́ òkúta pẹ̀lú àwọn ọgọ́ ọlọ́pàá ń jẹ́ òkúta pẹ̀lú àwọn gómìnà ń jẹ́ òkúta pẹ̀lú àwọn sẹ́nitọ̀ ń jẹ́ òkúta pẹ̀lú àwọn pírẹsidẹ́ǹtì ń jẹ́ òkúta àwọn lọ́balọ́ba ń jẹ́ òkúta àwọn alágbá àwọn tí wọ́n ti ń jẹ́ òkúta ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ zada Allahu likibura wal fusaq wal qaswat afa yi wal qaswatan irú ẹni bẹ́ẹ̀ yóò máa gara ọlọ́wọ́ lẹ́kún ní gbéraga àti ilé kókó ọkàn kò ní kọ̀ láti dànkan rú kò ní kọ̀ kílẹ̀ oṣù làárọ̀ afa yi máa ń jẹ́ ọ̀sẹ̀ máa ń ní sáyì ẹni tí máa ń jọ pẹ̀lú àwọn obìnrin ọ̀dà àwọn obìnrin máa ń jòkó ta ní sàrùjẹ́ nìyí ẹni máa ń jòkó pẹ̀lú àwọn obìnrin ọ̀sábà kọ́ máa jòkó lọ́sẹ̀ ń búlẹ̀ àwọn ọmọ yíyá dẹ́sà máa jòkó ta àwọn ọmọ tẹ́lọ̀ afa yìí báyìí sábà kọ́ máa jòkó pẹ̀lú àwọn obìnrin zada ulawuli jahala wa shahawata afa yìí eriri ó kú jisù lọ yóò máa kú lọ́pọ̀lọ́ ni yóò yẹ olódo ni afa yìí kò ní sí nǹkan kan tí ó lè kú lára ẹ̀ àfàwọn kómi ọkọjá kọ́ máa lata o. kọ́ra bí òní débẹ̀ kọ́sá lata kọ́ parẹ́ ṣé fat ìjòkó. yóò máa fúnra rẹ̀ gbanú pa ọmọ yìí ní ugu ọmọ yìí ní sẹ́díyì ọmọ yìí ní ọmú yáà ìfọ̀ nìkan kì í bẹ̀ eléyìí ibùgbẹ́ pàṣẹ múlẹ̀ àwọn obìnrin máa ń jòkó. kò ní nílà ká ìkankan mọ́ yóò ya òpònú. manjarasa máa ṣíbu yá ni ẹni tí wọn máa jókòó pẹ̀lú àwọn ọmọ kékèké àwọn ọmọdé ni máa jókòó tì zada ulawula walimisaha zada ulawula walimisaha ọlọ́run lè kún ní eré àtàwàdà àti yẹ̀yẹ́ àwàdà àti yẹ̀yẹ́ mo yẹ kó àwọn ọmọ kéèké ní ń bá ṣe àfa yìí ẹ lérí ìjọba ṣe talẹ̀ ń bá ṣe Nàìjíríà àwọn tó kí ìrànbá bá tiwọn lọ́tẹ̀ ní. àwọn tí làákà wọn ti tẹrí kodò láti lé wa. àwọn lẹ̀ ń bá ṣe. wọ́n jogún ọ̀tẹ̀ láti lé ni. àwọn tó kí wọ́n bí wọn sínú ọ̀tẹ̀ ni. ọ̀dọ̀ wọn lè ọ̀tẹ̀ ti pilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ló ṣe darí sí. ọ̀dọ̀ wọn ló ti pilẹ̀ bẹ́ẹ̀ ọlọ́pàá ti ń lé ajá owó ní dààmú ẹ̀. ó ti wí. ọlọ́pàá ti ń lé ajá owó ní dààmú ẹ̀ security làwọn méjèèjì wọ́n sì jọ ń gbó náà ni. bàdàbà ni wọ́n wò ó sọ̀nkọ́ yìí ọlọ́pàá náà ni what do you want wọ́n jọ ń gbó náà ni. wọ́n jọ ń gbó ni. all right. akramakumullah. afa yi wa man jalasa ẹlẹ́kẹ̀fà nu o man jalasa ma alifu saaki ẹ̀ tí bá máa ń jókòó pẹ̀lú àwọn pòkì àwọn ní bínú Ọlọ́run tí bá ti máa ń jókòó tiwọn zada ulawu jara ata aladunubi wal maasi wal ikidami aleha wa taswiki fi tawba. afa yi báyà máa ń jókòó pẹ̀lú àwọn pòkì Ọlọ́run lè kún ní kíni ní jara ata aladunubi àti máa lọ lè sẹ̀sẹ̀ wal maasi àti kí lọ́lọ́ wọ́n sí. Allah wal ikidamu aleha àti ìmọ̀ tí àyáwájú kẹ́ ẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́. ẹ lọ fọ gbogbo wọn pa ẹ lù wọn pa. wa taswiki fi tawba bí a bá túbá náà yọ máa lọ lára ni ìmọ̀ lọ túbá lára. yọ pọ̀ fúru ẹni bẹ́ẹ̀. yọ pọ̀ fúru ẹni bẹ́ẹ̀ ẹ bá ń pẹ́ Allahu akbar. Allahu akbar. wọ́n máa ń kílò ké wọ́n máa ń taraka. wọ́n máa ń taraka li ifusada. Alright. walibagiya lilwara. bẹ́ẹ̀ni. wàyẹ rúdọ́ bímọ àtọ̀ rabbi minan ni'ami. afa rẹ̀ yìí wọ́n máa ń jalasa ma'a salihin ẹni tí máa ń jọ pẹ̀lú àwọn ẹni rẹ̀ ẹlẹ́kẹ̀jẹ̀ nu ẹni tí máa ń jọ pẹ̀lú àwọn ẹni rẹ̀ sáádà ńláwó rọ́gìbẹ́tà fi ta'ati. Ọlọ́run ó lè kún ní ìmọ̀ súnmọ́ lọ́hùn. yóò súnmọ́ lọ́hùn dáadáa gbogbo ọ̀nà tá a fi súnmọ́ lọ́hùn. gbogbo ọ̀nà tá a fi gbà súnmọ́ lọ́hùn Ọlọ́run ó máa lè kún ni. Ọlọ́run ó máa lè kún ni. kàkẹ́ nàbì wa man jalasa ma'al ulama ẹni máa ń jọ pẹ̀lú àwọn afa ẹlẹ́kẹ̀jọ́ nu ni zada ula wal ilma wal wara. Ọlọ́run ó lè kún ní mímọ̀ yóò máa lè kún ní ìmọ̀ àti lásàjẹ́ kò ní máa fi gbogbo ẹnu jẹun ọgbọ́. wọ́n mi taraka li ifusada.
fasada. ìjọba nàìjíríà ń bò là ń lọ. walibagiya liliwara. ẹ fọ tẹ́lẹ̀ ẹ tún nàìjíríà ṣe. walibagiya liliwara. à ń bínú ara ẹni ẹ pàtì ẹ tún nàìjíríà ṣe. walibagiya liliwara. ebi ń pa àwọn èèyàn nàìjíríà. walibagiya liliwara. ìyà ń pa àwọn èèyàn nàìjíríà. walibagiya liliwara. gbogbo iye ẹ̀dá tẹ́bi bá pa kú tí dààmú yìí báyìí bá kú àkáǹtì yẹn wà lálẹ́ kìyàmá. pẹ̀lú ògbó ọlọ́run ó sì rò rẹ̀. bẹ́ẹ̀ wúrẹ́ báyìí kú pẹ̀lú ebi nàìjíríà àkáǹtì yẹn wà lálẹ́ kìyàmá. walibagiya liliwara. à ń dìtẹ̀ àtẹ̀gàn à ń bínú ara ẹni ẹ pàtì. àtọ̀wùrọ̀ bí. ibi ọlọ́run bá fi kálukú sí ẹ dúró sí. yàtọ̀ amina fi nasi. ẹ gbádùn bẹ́ẹ̀ bọ́ síbẹ̀ yìí náà ọlọ́lá àfíà. tamata mukirima. lẹ́yìn náà ọlọ́run tún dasọ àpẹẹlẹ́bù yìí. tamata mukirima. ẹ wà ní ìdọ́jú alẹ́. tamata mukirima. ẹ wà sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. tamata mukirima. tó. wọ́jà àti ìmọ̀. máa yẹri gómìnà. Allahi bil karami. afa yìí. akramakumullah. Allahu akbaru. kabira. ọ̀kan náà àwọn àgbàlagbà. ọlọ́run kó bọ́ alábàárikà wọn. àmín. min wasaya al-imaamu maliki. radiyallahu anhu. nínú àsọ̀ọ́lẹ̀ imaamu maliki radiyallahu anhu ọlọ́run bá kẹ́. àmín. litalmisihi yahya bin yahya fọkànnì ọmọ kẹwẹ́ tẹ́kpé yahya ọmọ yahya òsìkà bisalasin oníwà yahya ọmọ yahya mọ̀sàsọ́lẹ̀ nǹkan méjì fún ẹ nǹkan mẹ́ta fún ẹ mọ̀sàsọ́lẹ̀ nǹkan mẹ́ta fún ẹ. nǹkan mẹ́ta mo sàsọ́lẹ̀ rẹ̀ fún ẹ. o afa yìí akramakumul karim. alakọkọ al-awwal al-ula alákọ̀ọ́kọ́. alakọkọ ajma'u laka fiya ilmal ulama Allah. o akramakumullah. ajma'u laka fiha ilmal ulama ulama. bọ́ọ̀ bá tẹ̀lé ta kọ́kọ́ yìí gbogbo ma wà fà yóò sì kójọ fún ẹ. Allahu akbar. wasaniyatu ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì tó o bá tẹ̀lé ajma'u laka fiha hikmatal ukama gbogbo ọgbọ́n gbogbo làákàyè àwọn ọ̀jọ̀gbọ́n yóò sì kójọ fún ẹ. Allah. Allah. wasalis bọ́ọ̀ bá tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹta ajma'u fiha tọ́'a tẹ́bàlẹ̀ àtibáì gbogbo oògùn táwọn dókítà ń lò tí wọ́n fi ń tọ́jú èèyàn ọlọ́run ó sì kójọ fún ẹ. Allah. amaladi ajma'u laka fiha ilmal ulama ọ̀rẹ́ yìí tí mo ní yóò kó ìmọ̀ wọn àfáàjọ fún ọ. fa iza sa'alta an shay'in la tadri'i bàbá bí ọ ní kíní kàtọ́ máa ń pẹ́ faqul la adri má tìjú àti sọ pé kí wọ́n wọ́n mọ̀. mọ̀ pé ọmọ. ó àfáà yìí baba. faqul la adri ọmọ o. sọ fún wa pé èèyàn má bàbá yìí bẹ́ẹ̀ àwọn àfọwáyé ọ̀la ká yìí wọ́n wà dá gbogbo ọmọ ayé jọ fún ẹ. allati ajma'u fiha hikmatal hukama èyí tí ó jà máa gbogbo làákàyè àwọn ọ̀jọ̀gbọ́n fún ẹ fa iza jalasta ma'a qawmin bọ́ọ̀ bá ń bẹ láàrin àwọn àjọ kan tọ́ba jòkó tiwọn akramakumullah. fọkàn asmutahum jẹ́ni tí ó dákẹ́ láàrin wọn ni fàyín sálìmù bàbá ilà pẹ̀lú nǹkan tó jòkó sí ni salamta ma'ahu Allah. wọn náà la pẹ̀lú ẹ̀jọ̀ lani ẹjọ́ la ni. wàyí ni àtọ́hún wàyí ni àtọ́hún bàbá yìí jẹ́gi tábà yìí ṣe mistake tọ́tẹ́rì salimu tàmí ni kàtọ́ yìí hẹ́m ìwọ sì là ń bẹ̀ Allah. torí pé wọ́n sọ̀rọ̀ ìwọ là ń bẹ̀ wàá ma láti ajma'u laka fiya tibba atiba'i èyí tí mo ní yóò kó gbogbo ògùn àwọn dókítà tí o fún ẹ farifa ayadak máa bá gbóúnjẹ kalẹ̀ mina tọ́ àmì máa yọwọ́ rẹ lásìkò má jẹ́ ọ máa gbẹ́ pé ìwọ lọ́ọ́ máa yọwọ́ kẹ́yìn ìwọ lọ́kàn yìí nídìí oúnjẹ. akramakumullah. máa yọwọ́ bí oúnjẹ wa anta tastahi tí wọn náà sì láìkì ẹ̀ pọ̀ fẹ́ jẹ àmọ́ mẹ́nìkàtọ́ ẹ̀hẹ́m bọ́ọ̀ bá jẹ́ àgbákò mẹ́mẹ́ yọwọ́ kò mẹ́ Allah. àìfi gbogbo ẹnu jẹun mọ̀ ìlànà nàìjíríà bọ́lá lọ. fa'in amina fi nasi. ọmọ nàìjíríà bọ̀ ìlànà thamata mukriman. ẹ wá já darí padà sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ yorùbá ànábì dáadáa sallallahu alayhi wa sallam. ẹ yorùbá ànábì dáadáa sallallahu alayhi wa sallam. fàásà faza qalbu bihubbil kafi. bihubbil kafi. bihubi likafin bihubbil kafi. كيف أشقى بحبي للنبي
ẹ bá yorùbá nẹ́bì dáadáa. sallallahu alayhi wa sallam. fáṣà kálíbù. ọmọ nàìjíríà òbí ní kàfé ìfà àṣìkò bí òbíà lè nàbí yé fọ́ọ̀sà gálíbù ọmọ nàìjíríà fáṣà kálíbù. ẹ̀bà bíhùbí ní kàfé ìfà àsìkò àṣìkò bí òbíà. nínàbíyì. ẹ̀rí ajá kan tọ́tẹ̀lé àwọn asábòlì káfí jọ kìnìún àná wọ́n lé ajá yìí padà wọ́n lé ilé ẹ̀kọ́ padà wọ́n lé ajá yìí padà wọ́n lé ilé ẹ̀kọ́ padà ọ̀tẹ̀lé wọn ní ọ̀gbìn tí wọ́n wọ̀ ni ajá ń wá lẹ́pẹ̀lẹ́ àwọn asábòlì káfí. fáṣà kálíbù. ajá yìí náà bíhùbí líkàáfì. pẹ̀lú ìfẹ́ tó ní àwọn sí àwọn asábòlì káfí ọ̀là pẹ̀lú ẹ̀ kẹ́yìfà àṣìká. bọ́ọ̀lù àwọn sì wá sórí ibú bíhùbíyà nínàbíyì. pẹ̀lú ìfẹ́ tèmi ní sànẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. ọmọ nàìjíríà fọ́ọ̀sà káfí. fáṣà kálíbù. bíhùbí líkàáfì. La ilaha. kẹ́yìfà àṣìká. bíhùbíyà nínàbíyì. èmi ò ṣe wá ní sọpọ́ọ̀tì ọmọ ìyá mi nílùú mi fọ́ọ̀sà káfí. fáṣà kálíbù. bíhùbí líkàfé. كيف أشكى بحبي للنبي orílẹ̀-èdè mi mọ wà yìí nàìjíríà náà bí mi sí orílẹ̀-èdè mi rèé ọmọ nàìjíríà ni mo sì jọ máa lọrin ìní bẹ́lọ̀ǹgì lọ́rin ò ní bàjẹ́ àmín. nàìjíríà ò ní bàjẹ́ Àmín. nígbà táníyẹ̀ mi ti dá sọ́mọ ìyá mi nílùú mi fọ́ọ̀sẹ̀ kọ́ فاز كلب lihubi likafe. كيف أشكى بحبي للنبي kẹ́hìnfà yẹ́rìndọ́ كيف يرضى bihubi badila. مرتجي الخير wàásìkò abibi. كيف يرضى bàbáni. بحبي بديلا La ilaha illallah. مرتجي الخير وعاشق حبيبي mọ́tò jílẹ̀ kọ́ìrì ẹni tó fẹ́ kọ́ lọ́wọ́ ṣe gbogbo orí tó dáa fún un láyé wà á ṣe kó ń habibi tí ń sè ń jẹ̀rọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. afa yìí كيف يرضى bí ó bí ní badila بحبي بديلا bọ́ọ̀ nínú ọlọ́bọ̀ọ̀ nínú rẹ̀ ó ṣe dùn ká fi nǹkan mi pààrọ̀ ọlọ́run fún بحبي بديلا kí wọ́n fi òòṣà pààrọ̀ ọlọ́run fún ẹ sẹ́nu rẹ̀ ó dùn sí. بحبي بديلا oore tó wọ nínú rẹ̀ kó gbé fẹ́lòmíì bọ́ọ̀ nínú rẹ̀ ó ti dùn sí. بحبي بديلا kí wọ́n gbẹ lòmíì lọ́lọ́run fún ẹ bọ́ọ̀ nínú rẹ̀ ó sì dùn sí. مرتجي الخير wàásìkò habibi ubu akan. حبه حقا yuri suli masaya fil hayati wa fi duna qaribi. ẹ bá yorùbá nabi Muhammad fa حبه حقا ọmọ ya mi nàìjíríà حبه حقا ìmọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run lódodo حبه حقا ìmọ̀ fẹ́ràn nabi lódodo حبه حقا ìmọ̀ fẹ́ràn ìlú rẹ̀ lódodo. يورث المسايا bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni في الحياة وفي الدنيا قريب ìmọ̀ jẹ́ èyàn ó jogún orí tẹ́nì kò ní fàárí lórí ẹ̀ ní yóò rí sílẹ̀ màsáyà èyàn ó jogún gbogbo orí tẹ́nì kò ní sẹ́fẹ́ kí ìbá pọ́ pọ́lọ́ pé wàá ìbá ti dà fún ọ ẹnì kò ní ní fàárí bẹ́ẹ̀ lórí rẹ̀ bọ́ bá fẹ́ràn lù rẹ̀ tọ́ fẹ́ kó léde rẹ̀ bàjẹ́ tọ́ fẹ́ kí lùwọ́ rẹ̀ bàjẹ́ ọ̀fẹ́ kábùkọ̀ kàn lù rẹ̀ orí tí wọn náà rán kàn láyé ó jogún ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àfáàyí fil ayati láyé níyà yìí wọ́n fi dùn náà bẹ́ẹ̀ lálẹ́ kìyàmà kàríìmù ó súnmọ́ ní ìtí ò ní pẹ́ ó dé tán. حبه حقا يورث المسايا yá في الحياة وفي fi dùn náà kọ́rí. ẹ bá yorùbá nabi Muhammad صلى الله عليه وسلم ọjọ́ lọ ebi ń pọmọ nàìjíríà ìdààmú ń bẹ nàìjíríà ẹsẹ̀ ń dábàá sí lásìkò president ẹsẹ̀ ń dábàá sí ẹ̀yin senators ẹsẹ̀ ń dábàá sí ẹ̀yin honorable house of rep ẹsẹ̀ ń dábàá sí ẹ̀yin house of assembly ẹsẹ̀ ń dábàá sí ẹ̀yin governors ẹsẹ̀ ń dábàá sí فاز كلب ẹ̀yin chairman ẹsẹ̀ ń dábàá sí ẹsẹ̀ ń dábàá sí. بحبه لكافٍ ebi ń pa nàìjíríà o ebi nàìjíríà ebi كيف أشكى báyìí kẹ́ ẹ sì bá حبي للنبي báyìí kẹ́ ẹ bá báyìí kẹ́ bá a ti nàìjíríà burú tó bíi ti báyìí kọ́ báyìí kọ́ dé. báyìí kẹ́ ẹ bá president wa báyìí kọ́ ọ bá ẹ̀yin senator báyìí kẹ́ ẹ bá ẹ̀yin
governors báyìí kẹ́ ẹ̀ bá ẹ̀yin bàbá àṣàlẹ̀ báyìí kẹ́ ẹ̀ bá ẹ̀yin honourables báyìí kẹ́ ẹ̀ bá ẹ̀yin chairman báyìí kẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀ ti bá a kọ́ yìí o bẹ́ẹ̀ ti bá a kọ́ yìí o bàbá sì bàjẹ́ ọlọ́run ó bí bàbá sì bàjẹ́ ọlọ́run ó bí ẹ pa ọ̀tẹ̀ tì ẹ pa bàjẹ́ tì àndítẹ̀ ẹ pa gbogbo ẹ̀ tì ẹ pa ní gbogbo lédè ni ẹ wá fọwọ́sowọ́pọ̀ ẹ tún Nàìjíríà ṣe ẹ tún Nàìjíríà ṣe èmi ni mo bí wàláyé èmi ni mo bí èmi ni mo bí wàláyé èmi ni mo bí bọ́mọ ẹni bá a dára àfi ìṣèyọrọ ni èmi ni mo bí. èmi bàbá èmi ni mo bí wàláyé èmi ni mo bí. ọmọ lọ bẹ́ẹ̀. èmi ni mo bí wàláyé èmi ni mo bí. bọ́mọ ẹni bá a dára àfi ìṣèyọrọ ni Galajima èmi ni mo bí. ọmọ tó kéwú èmi ni mo bí. èyí tó kàwé èmi ni mo bí. ọmọ tó kọ́ṣẹ́ èmi ni mo bí. ọmọ tó ní tẹríba èmi ni mo bí. ọmọ tó ṣe bánlé èmi ni mo bí. ọmọ tó ṣe ránṣẹ́ ọmọ tó ṣe múròde ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ ìtìjú èmi ni mo bí. ọmọ ẹni bá a dára àbí ìṣẹ̀yọ̀rọ̀ ni. èmi ni mo bí. ó dáná ọmọ mi kọ́ wàláhì mi ọmọ ọmọ tí ń fagbó. ọmọ mi kọ́ o. wàláhì mi ò máa rí. olórí ibú ọmọ tára yóò ṣe pé fún. ọmọ mi kọ́. ọmọ tí ń fagbó. ọmọ mi kọ́. ọmọ tí ń mutí. ọmọ jàgídíjàgan. ọmọ gúngbògún bẹ. ọmọ àlè tí ń yìnbọn. ọmọ mi kọ́. ọmọ agbéwìrì. ọmọ mi kọ́. ọmọ tí ń dá lóru. ọmọ mi kọ́. ọmọ tí ń dá lóru. ọmọ rédèrèdè. ọmọ jágbàjàgbà. ọmọ kàún. ọmọ mi kọ́. eléyìí mú ọmọ tára yìí ṣe gbé fún. ọmọ mi kọ́. yé ọ̀dà náà ìyá mi ní wàláhì òun ló bí mi. ìyá dáadáa. ojú gúgúrú ọmọ ìyá mi. wàláhì òun ló bí mi. olóríire ìyá tára yìí ṣàdúrà fún. ìyá mi ni. ìyá rẹ ìyá mi ni. ìyá nìyá tèmi. ìyá mi ni. ìyá kò ní mara. ìyá mi ni. pẹ̀lú ọmọ ọlọ́mọ. ìyá mi ni. ìyá tí olójú oorun. ìyá mi ni. àdúrà lọ́sàn-án tòru. ìyá mi ni. olóríire ìyá tára yìí ṣàdúrà fún. ìyá mi ni. ó dáná ìyá mi kọ́ wàláhì mi ọmọ rí. ìyá ti ṣe pé. ìyá mi kọ́ o. wàláhì mi ọmọ rí. olórí burú ìdúró yóò ṣe wẹ̀rù. ìyá mi kọ́. ìyá jẹ́ ìyá mi kọ́. èkìtì lọ́sàn. ìyá mi kọ́. ọba dalẹ̀ adẹ́yẹ. ìyá mi ìyá túlétúlé. ìyá mi ìyá òtún gbàgede. ìyá mùnáfìkì. ìyá alárùkà. ìyá oníbàjẹ́. ìyá umu elépè. umu elépè. olórí mú ìyá tára yóò ṣe gbé fún. ìyá mi kọ́. yé ọ̀dà náà bàbá mi ní. òun ló bí mi bàbá dáadáa. wàláhì òun ló bí mi. olóríire bàbá tára yóò ṣàdúrà fún. bàbá mi ni. bàbá rẹ bàbá mi ni. bàbá rẹ bàbá tèmi. bàbá mi ni. bàbá dọ̀rọ̀ ẹ̀sìn bàbá mi ni. nínú mọ́sálásí níbi kákẹ́bí mara bàbá mi ni. ká má jẹ́ bí ọba jẹ́ bàbá mi ni. ká má jẹ́ ilé ọ̀dàrú. bàbá mi ni. olóríire bàbá tára yóò ṣàdúrà fún. bàbá mi ni. ó dáná bàbá mi kọ́ wàláhì mi ọmọ bàbá tí mutí. bàbá mi kọ́ o wàláhì mi kọ́. olórí burú bàbá tára yóò ṣe wẹ̀rù. bàbá mi kọ́. bàbá tí mutí. bàbá mi kọ́. bàbá tí ń tàgbó káràbà. bàbá tí ń tàgbó. bàbá mi kọ́. ìtàn tà tẹ́tẹ́. bàbá mi kọ́. ìtàn bàbá jẹ̀bú. ìtàn bàbá jẹ̀bú. bàbá mi kọ́. olórí ibú bàbá tára yóò ṣe pé fún. bàbá mi kọ́. àwọn mc dà ọ̀dà náà àfáà mi ní wàláhì òun. abdulrasidi àfáà mi ní wàláhì òun lọ́kọ́ mi. olóríire bàbá tára yóò ṣàdúrà fún. àfáà mi ni. ṣéwú kamali. àfáà mi ni. bàbá lágége. bàbá wa lágbàjì. bàbá wa kéwúyẹmí. bàbá wa ní bàbá wa ní sòrò. bàbá wa bẹ̀yìn mọ́sá. oníwàsí àgbáyé. gbogbo wọn pátá. olóríire àfa tára yẹ ṣàdúrà fún. àfáà mi ni. ó dáná àfa mi kọ́ wàláhì mi àfọ̀ tí lọ́sẹ̀. àfáà mi kọ́ o wàláhì mi ò máa rí.
olórí ibú àfa dára yé ṣe fún àfọ̀ tí ń lùṣẹ́ àfa tí tó ń sẹ́fà àfa tí tó ń sáwó àfa oníjìbìtì àfa gbọ́mọgbọ́mọ àfa gẹ́rígẹ́rí àfa húkúhúkú àfa tí ń tọ̀yàwó àfa tí ń lọ sókà àfa tí ń lọ sókà olórí ibú àfa dára yé ṣe pé fún àfẹ́ mi kọ́ o. mo lọ́wọ́ ahọ́n káró ní ọmọ àlè àtọ́jú ya pẹ̀lú bàbá. ọmọ àlè fọ́ọ̀mù kọ́ kò ní ragúlì. ọlọ́run ló ṣe wọ́n ní bìnnìbìnnì. wọ́n gbìyànjú ojú ọ̀nà Muhammadu. ara ọlọ́run kábíyèsí gẹ́gẹ́. mo lọ́wọ́ ahọ́n káró ní ọmọ àlè àtọ́jú ya pẹ̀lú bàbá. ọmọ àlè fọ́ọ̀mù kọ́ kò ní ragúlì. ọlọ́run ló ṣe wọ́n ní bìnnìbìnnì.